Hello, 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 hello. Ó ga jù. A ní wá nǹkan retí. Nǹkan re yóò máa ṣíwájú wa, yóò máa kẹ́yìn wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Lágbára Kristi Jésù Olúwa wa. Àmín. Nọ́mbà ní àwọn ẹlẹ́tanú. Wọ́n kàn máa dára wọn láàmú ni. Wọ́n ní kí ló lóun jẹ́ ìyẹn alára gbóná tó ń pè ní arúgbó àwọn láàfin, that is Calabash tó máa ń pè. Ó fi pé bó tiẹ̀ jẹ́ pé òun nìkan ló lóògùn láyé yìí, ó bá àwọn kan ní ayé ni, ó bá àwọn kan wájú. Ó bá sọ wípé gbogbo gàlégàlé ẹ̀ tó ń ṣe tó lóun ní gbogbo òun ní gbogbo ẹ̀, tó ń gun kábíyèsí gàlégàlé, tó ń gun ìyá onífá ní gàlégàlé. Ọlọ́run kan bó lè fi tó Olúwa sí. Ọlọ́run tó dá ayé àtọ̀run, tó dá ògùn, tó dá gbogbo ẹ̀. Sátánì tó jẹ́ ọ̀gá wọn, òun ló dá. Sátánì gan pàápàá òkùnkùn mọ̀ wọn. Ó bá dojú ẹ̀ tó if come to worse, pé tí Sátánì bá sọ wípé tó fẹ́ ṣe kíni, Sátánì máa deny wọn. Ìyẹn àwọn oníṣẹ́ ibi yẹn tó sọ wípé wọ́n fojú jọ Sátánì, wọ́n fara jọ Sátánì, wọ́n fi wà jọ Sátánì. At the end of the day, Sátánì máa deny wọn. Torí ẹ̀ lọ́lọ́run wa, ọba àwọn ọba olúwa àwọn olúwa, gbé ní níjà kẹ́rù òbò níjà. Wọ́n ní Ọlọ́run wa ọwọ́ kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Ajáde má tán nílé, hallelujah. Bẹ́ẹ̀ ni. Ó ṣé bàbá God. Sátánì wọn tó tẹ̀lé Sátánì, wọ́n ti fi ara wọn ṣòfò fún Sátánì. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ṣe ni Ashley gbójúgbóyà ó lọ fọlọ́pàá lọ gbé, wọ́n ní DSS àbí ṣé DSS náà ló wá gbé ìyá onífá láàfin tó pé kí ló wá fà á. Bí wọ́n ní ṣe ó ṣe gàlè nígbà tó ti gbọ́ pé Naomi ó gbé ẹrù wá sí inú ààfin lánàá bíbá. Wọ́n ní kò tiẹ̀ kó kàn já gbogbo ẹrù ẹ̀ sílẹ̀ ní ààfin kábíyèsí níṣe ni yàrá kábíyèsí gbogbo ẹ̀. Wọ́n ní ṣe ni Ashley bẹ̀rẹ̀ sí ní jàporó pé kì í ṣe ayé yìí, kì í ṣe bí, kì í ṣe gbá, kì í ṣe àwọ̀. Ṣé wọn pé Naomi já gbogbo ẹrù ló wá, wọ́n ní wá Naomi tún padà láti lọ kó àwọn nǹkan tó kù. Wọ́n ní kì í ṣe ni Ashley bẹ̀rẹ̀ sí ní jàporó láyé, kì í ṣe bí, kì í ṣe. Wọ́n ní tó bá tiẹ̀ máa wá, ó máa ṣe ritual, ó máa ṣe kinní kan, ó máa ṣe gbá. Wọ́n ló ti lọ́ fẹjọ́ sùn. Ṣé wọn pé olùfisùn níbi ti Sátánì òun ni Ashley. Wọ́n ní ìyá onífá sọ pé tí ẹ̀gbọ́n náà ìwọ ọmọbìnrin, kí ni gàlégàlé tiẹ̀, kí ni tiẹ̀? Ìwọ gan pàápàá jùlọ ṣẹ̀ṣẹ̀ ti múlẹ̀ ní ààfin tí wọ́n máa sọ wípé kẹ́nìkan máa wọ̀ bẹ̀. Kí ló fẹ́ dà? Kí ló fẹ́ dà? Naomi gangan tẹ̀ ń sọ wípé kó máa wọ̀ bíbá. Naomi gangan ló ní ààfin. Naomi lẹ́ni ìṣíwájú ní ààfin. Kì í ṣe nǹkan tí ẹ fẹ́ sọ wípé kó máa tún máa gbójú gbóyà pé Naomi kò ní wà fún yín, kò ní ṣe kíni. Ta ló láàfin? Wọ́n ní abẹ́lẹ̀jà yán òun ni. Wọ́n lóun àti ìyá onífá yẹn Ashley ó tún tọ́ sókè tó fojú gbà pé ṣé pé ìyá onífá ní reason tí Naomi fi gbójú gbóyà pé òun ń bọ̀ láàfin tó tún kẹ́rù wá pé láyé kì í ṣe bí. Wọ́n á sọ pé ó máa ṣe ritual, ó máa ṣe kíní. Bó ṣe máa lọ tó máa bọ̀, ó máa ṣe tó máa ṣe. Ìyá onífá kò tiẹ̀ lè wá ṣe ritual. Irú ẹ̀yin báyìí lẹ máa ṣe ritual. Tó dẹ̀ jẹ́ pé kò ṣẹ́rí Naomi bó ṣe wà yẹn, kò sí ìjọ́ tí kábíyèsí sọ fún pé kó jáde láàfin àbí kó kúrò àbí wọn ò fẹ́ mọ́ láàfin. Pé ìyẹn ti dohun èèwọ̀ fún kábíyèsí láti sọ bẹ́ẹ̀ fún Naomi. Pé bẹ́ẹ̀ ṣe ń rí Naomi yẹn, kò síjọ́ kan tí kábíyèsí fi ẹnu ẹ̀ sọ fún Naomi pé kó kúrò láàfin, kó jáde láàfin. Ẹ̀yin yìí kan náà ṣáá ni kábíyèsí máa sọ pé kẹjáde láàfin, tẹ̀dẹ̀ ń takú pẹ̀lú ẹ̀ lọ. Naomi tó bá ti rí pé gbogbo báṣabàṣa tẹ̀ sí láàfin máa kúrò lóun nìkan lọ. So tó bá lọ kan sọ pé kó wá ṣe ritual, kó wá ṣe ìyàwó ritual náà ń pè kíní yẹn. Wọ́n ní ìyàwó ritual pé ó gbọ́dọ̀ ṣe ìyàwó ritual, kò gbọ́dọ̀ gbá sọ sí ààfin bẹ́ẹ̀ yẹn.
kó tiẹ̀ ní wá ni tó bá gbọ́ pé wọ́n fẹ́ ṣe ìyàwó ritual pé kò ní wá ṣebí Christian ni ṣebí kínní ni pé ìyàwó ritual bá wò pé kò ní wá pé ṣe nínú Ashley kan dùn pé kò ní wá kò ní ṣe ìyàwó ritual yẹn kò ní ṣe gbàgbà kínní kan wọ́n ní nǹkan tó fà á tí ìyá onífá fi ń dá lóhùn yẹn pé kí ni gbogbo gàlégàlé kí ni gbogbo làlàkókò fẹ̀fẹ́ Ashley kí ni gbogbo wàhálà tó kó rẹ̀ sí ọ̀rọ̀ Naomi ṣáá lọ́nà Naomi tí ò délẹ̀ kí ni Naomi ṣe fún un pé Naomi ni ẹni ìṣúwájú ní ààfin ẹ gbọ́dọ̀ fi ọ̀wọ̀ wọ̀ kò sí nǹkan tẹ́ lè rí ṣe wọ́n ní ṣe ni Ashley nǹkan tí ìyá onífá sọ fún Ashley ni ẹ bá ṣe ṣe lọ́gbọ́n lọ́pọ̀ pé ẹni tó ń dà àfin rú òun ti rí ó wà láàfin ẹni tó jẹ́ kóun gbádùn ilé ọkọ òun ó wà láàfin kán jọ kán wá lọ báwọn tì mọ́lẹ̀ kán jọ kán lọ báwọn ṣe kínní báwọn yẹn náà ṣe tẹ̀lé ni wọ́n débẹ̀ wọ́n ló náwó pé ìyá onífá nǹkan báwọn yẹn ṣe wá lọ sọ fún ìyá onífá ó yá pé wọ́n ní ìyá onífá ní ààfin ní police station náà ìyá onífá ní ti kíni kí lòun ṣe tóun fẹ́ lọ sí police wọ́n ní ṣe láṣì ní kán mú ìyá onífá dàda bá ṣe gbọ́ wọ́n ní kán mú ìyá onífá dàda pé ìyá onífá ló dà àfin rú ìyá onífá ò jẹ́ kán gbádùn kò jẹ́ kán ṣe gbá kò jẹ́ kán ṣàwọ̀ wọ́n ní bí alàgbà kan ṣe dé ló bá ní pé wọ́n fẹ́ ti ìyá onífá sínú mọ́tò kó yá kán gbé lọ wọ́n ní bí alàgbà kan ṣe dé kí ló ń ṣẹlẹ̀ kí ni nǹkan náà kí ni ìyá onífá ṣe kí ni ìyá onífá ń bá àwọn ọkùnrin yìí kó òun rí wọn náà kan àti Ashley pé kí ló ṣẹlẹ̀ pé òun lè gbọ́ tí Ashley dẹ̀ ń takò ẹrẹpẹ o Ashley ó ṣàtakò ìyá onífá wọ́n nítorí ẹ̀yin náà ṣe wá sọ pé fẹ́ mú ìyá onífá ẹ jẹ́ kí òun pè kábíyèsí wọ́n ní kábíyèsí ò tiẹ̀ sí láràǹdì wọ́n ní kò pẹ́ wọ́n ní kábíyèsí ò lọ jìnnà wọ́n ní bí ìkànnà àwọn elders láà pé kábíyèsí mo lẹ́wà báyìí wọ́n ní ẹ̀fún àbèdì àwọn ọlọ́pàá bíi báwo wọ́n fẹ́ mú ìyá onífá lọ́ọ́ sí ìbò wọ́n ní kò pẹ́ wọ́n ní alàgbà wa sọ fún àwọn ritual àwọn ọlọ́pàá ẹni sùúrù kábíyèsí ó gbé fóònù ó ní kán gbé fóònù fún kóun bá wọn sọ pé kán dúró dè òun tán bá múùfì ìyá onífá kúrò ní ààfin yẹn kán gbé lọ sí station pé ojú wọn á rí nǹkan tí ẹnìkan ò rí rí o pé kán wọn gbọ́dọ̀ gbé ìyá onífá kúrò wọ́n ní bọ́n ṣe wá tẹ̀sẹ̀ dúró de kábíyèsí nìyẹn wọ́n ní bí kábíyèsí ṣe dé bá wọ́n bá ní kí ìyá onífá tètè kọjá sí ààfin kó dúró sí ṣẹ́ńbà òun bọ̀ wọ́n ní kí ibi báwo ó ní kí ẹyà tètè wọ́n ní kí kábíyèsí kọ̀ kọ̀mándà àwọn ọlọ́pàá pẹ́ máa lọ kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣe wọ́n ní Ashley báyìí pé kí ìyá onífá ká lọ kó lọ defend rẹ̀ wọ́n ní kábíyèsí kó lọ defend kíni ẹ jẹ́ kúkú mímí gangan ni kẹ́ mú kí n lọ defend pé bẹ́ẹ̀ agbára yín ò dẹ̀ ká kẹ́ máa lọ ẹ lọ sọ fún ọ̀gá yín pé ẹni tẹ́ bá wà ó pé ẹni tẹ́ wá pé ìyá kábíyèsí ní kò níbì kan rè àfi tẹ́ bá máa mú ẹni tó wá report yẹn Ashley kẹ́ padà sí ààfin wọ́n ló parí o wọ́n ní bí kábíyèsí ṣe gba fóònù àwọn ẹni tó rán wọn láti station wọ́n ló sọ fún kábíyèsí wá sọ fún pé ẹ lè mú ìyá onífá jẹ́ káwọn ọmọ yín kó máa pọ̀ ní ọ́fíìsì torí àìjẹ́bẹ̀ pé àti ẹni tó wá rìpọ́ọ̀tù náà wọ́n máa tì mọ́lé ní kábíyèsí sọ pé wọ́n máa tì mọ́lé pé kán máa lọ wọ́n ló dẹ̀ fún àwọn pípù yẹn ní owó kó kán máa lọ wọ́n ní ṣe Ashley bẹ̀rẹ̀ sí ní ké òun ò ní gbà kábíyèsí ní Ashley bó ṣe wà yẹn ó mọ̀ pé ìwọ gan-an ààfin yóò gbà ẹ́ ààfin yóò lè gbà ẹ́ pé ṣé wọ́n pé o mọ bó ṣe máa ń sneak wọlé wọ́n lẹ̀ tí ń fò fẹ́ǹsì àti ẹ̀gbọ́ pé ṣe agbọ́ pé ṣe ni wọ́n ní Mariam péjọ kan pé wọ́n bó fò fẹ́ǹsì ní gbogbo ìkùlé kó àwọn ìbejì sá lọ kúrò láàfin torí ńgbà tó ti rí pé pálábá àwọn ti fẹ́ ségi ní ọ̀rọ̀ pé kó ṣe ritual àwọn ọmọ kó ṣe ritual àwọn wọn lẹ́yìn ìkùlé lóru gbogbo wọn pátá wọ́n ní ìyá onífá sọ fún wọn pé gbogbo yín pátápátá
gbogbo yín lè máa kúrò láàfin pé Naomi yẹn láyéláyé Naomi ilé Naomi lè wá bá dẹ̀ ní ráìtì lórí onílé pé kó kúrò nílé fún yín torí ìkíni ẹ̀yin ní kẹ́ padà síbi tẹ̀sí ń bọ̀. Wọ́n ní Kéèjì Onífá pé ó tún tọ́ sókè tó fojú gbà nítorí Naomi. Wọ́n sọ pé sì tó jẹ́ pé Naomi nìyá Onífá wà lẹ́yìn páwọn afojú ẹ̀ hàn. Wọ́n ní ṣe ní kábíyèsí rẹ̀ pé tí ì dákan mọ̀ ó dàbí pé death warrant òun ló ríǹgì lórí yín. So at the end of the day wọ́n ní wọ́n wá mú ìyá Onífá wọn lọ́wọ́ pé bẹ̀tà Naomi sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ dé ni òun ṣẹ̀ṣẹ̀ bọ̀. Wọ́n ní wọ́n sọ wípé wọ́n máa ṣe ritual wọ́n máa ṣe kí wọ́n ti sọ fún Naomi pé pípadà tó máa padà ṣọ́mọ pé ó máa ṣe ritual kìíní kan pé bẹ̀tì wọ́n ní kò ṣe pé insurance cover pé òun trust ẹ̀ bí pé wọ́n ní kò fi ẹ̀pẹ́ kéde kójú tí wọ́n ní Naomi ṣe dé wọ́n ti sọ fún wọn ní bí Naomi ṣe dé bá wọn ní ààfin ni àti wọ́n ní fún Ashley tó ń ṣe pẹ́rẹpẹ̀rẹ pé níṣe ni Naomi tún dé bá gbogbo wọn. Wọ́n ní tẹ́ bá rí báwọn alàgbà ṣe ń jubilate pé wọ́n ti sọ pé kò ní wá torí pé ó máa lóhùn òṣì wọ́n ti rò pé bóyá ó ṣe jẹ́ Christian tó bá lóhùn òṣì wọ́n fi ṣe yẹ̀yẹ́ pé yóò tutù lọ ṣàṣemáṣe níta torí ẹ̀ ní ṣe fẹ́ ṣe ritual. Wọ́n ní ìyá Onífá ti jẹ́rìí kábíyèsí ìyàwó ó ti jẹ́rìí ní Naomi pé bó jẹ́ 100 times ní Naomi bínú kúrò láti tó bá máa padà tó bá ní kó ṣe ritual máa ṣe nígbà tó jẹ́ pé kì í ṣe oníṣekúṣe bíi tiwọn. Pé ìyẹn ò bá Naomi lẹ́rù pé ó ṣe o kò ṣe pé rọ́ọ̀dì pé kò ṣe nǹkan pé kò ní ṣe wọ́n ní nǹkan tó ń ta Ashley lára nìyẹn. Kì í ṣe kékeré wọ́n lọ́rọ̀ pọ̀ ń bẹ ẹjọ́ èèyàn mi ẹ má time ti lọ ẹ má yẹ ká wulẹ̀ jàǹpátá Ọlọ́run ti gbèjà fún ẹni tó máa gbèjà ó ti gbógo fún Naomi. Ẹ ṣégun ẹ̀yin èèyàn wa ẹ kú tẹ́tí sí wa ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa fi tó sí comment section kí ẹ dẹ̀ make sure pé ẹ bá wa subscribe wa bọ́ Ọlọ́run adájú lórí wa o Jésù Olúwa wa àmín ẹ ṣé gan-an ni.